ṣé mo bẹ̀ yẹn aláàjì ló wà ń bẹ̀ yẹn o aláàjì ló wà ń bẹ̀ tó lọ wo ilé tó ń wó palẹ̀ yìí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ilé tí wèrè ẹ fi ṣe station nìyẹn o ilé tí wèrè ẹ fi ṣe station nìyẹn wọ́n lọ gbé caterpillar tó ń wó gbogbo ẹ̀ dànù ni àbí o mọ̀ ẹ̀rí ilé yẹn ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. ọkọ̀ oṣó yẹn máa rè o ọkọ̀ àjẹ́ yẹn máa rè o ọkọ̀ ẹ̀mẹ̀rẹ̀ bàbá confam international lórí ètò yìí ẹ máa ríran wò kedere. ẹ káalẹ́ o ẹ káalẹ́ ẹ̀dẹ̀kú àkókò yìí bẹ́ẹ̀ ni ẹ kú àkókò yìí ẹ̀dẹ̀kú ìgbà yìí ẹ kú ìṣẹ́jú yìí ẹ kú bó ṣe ọjọ́ ṣe rí lónìí ẹ kú bó ṣe ọjọ́ ṣe rí lónìí ìdí tó hàmù tí mo sọ pé mo ní ẹ kú bó ṣe ọjọ́ ṣe rí lónìí ni wípé nígbà míì wà àlèkí ara wa wípé ẹ kú ìgbà yìí o ẹ̀dẹ̀kú àkókò yìí ìdí ni wípé ó ní òun wá láti jẹran kó pẹ́ lẹ́nu àmọ́ òòṣà kò jẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ó jẹ́ kó ti yé ẹ̀yin tí ó jẹ́ kan nínú àwọn èèyàn wa ẹjọ́ ẹ torí t'Ọlọ́run tí ẹ bá dẹ̀ débí ẹjọ́ ẹ torí t'Ọlọ́run ẹ bá mi ṣí aṣọ yìí ẹjọ́ ẹ torí t'Ọlọ́run mo bẹ̀bẹ̀ ni o mi ò ṣakọ rárá àtọ́ mi ò ṣakọ ẹ bá mi ṣí ètò yìí ẹ ṣí aṣọ yìí tó bá jẹ́ pé ẹ bá wà ń bí bẹ́ẹ̀ bá wà ń bí o ẹ bá mi ṣí ẹ tó bá jẹ́ wípé ẹni lóòótọ́ tó mọ̀ wípé ohun kan tó ń ṣẹlẹ̀ yìí o a gbọ́dọ̀ wá ohun kankan ṣe sí i ẹjọ́ ẹ bá mi ṣí ẹ ó jẹ́ obìnrin orin ìpàdé oṣó yìí ẹjọ́ ẹ torí t'Ọlọ́run ẹ bá mi ṣí ẹ ẹjọ́ ẹ bá mi ṣí ẹ nítorí pé lónìí àkókò yìí ìṣẹ́jú yìí tí mo fẹ́ jáde yìí tí mo rẹ̀ ti jáde yìí mi ò lè parọ́ fún yín ìṣẹ́jú yìí tí mo jáde yìí àti àkókò tí mo jáde yìí èmi ò ní pẹ́ rárá àtọ́ bá mi ṣí ẹ fún mi ẹjọ́ torí t'Ọlọ́run tẹ́ bá wà ń bẹ̀ ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ o ẹ má dá dúró bẹ́ẹ̀ ẹ tún máa lọ sórí YouTube mi ẹ lọ sórí YouTube mi Baba Confam International 1 ẹ lọ síbẹ̀ ẹ máa lọ subscribe ẹ lọ tẹ̀lé mi ó bá wọn ẹ tún lè lọ sórí Facebook náà Martin Jacob ẹ lè lọ síbẹ̀ àbí kẹ́ lọ sí Àánú Olúwapọ̀ Ọ̀nà Àrà Foundation tó bá tún lọ síbẹ̀ ẹ tún máa bá mi pàdé ńbẹ̀ èmi náà lè ṣì máa bá níbẹ̀ n ò nífẹ̀ẹ́ lòmí ṣe mí. mo rí àwọn kankan tó dẹ̀ jẹ́ wípé ó wà very very important tó dẹ̀ jẹ́ wípé ẹni tí ẹ jẹ́ follower mi àwọn míì wà tó dẹ̀ jẹ́ pé kò tí ì rí inú rẹ̀ máa bí wípé irú information báwo ló ṣe rí irú information yìí ẹ bá mi share ẹ jọ lọ́vọ̀ ẹyọ kankan ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share rọ́ṣirọ́ṣì ẹ share ní ọgbọ̀n ẹ share lógúnlógún ṣe rí àwọn kankan wà nítorí pé ibi tí àwọn olórí bú tí à ń sọ gẹ́gẹ́ bí madam Onítìrí ibi tó fi ṣe báwo náà porúkọ ẹ̀ ibi tó fi ṣe báwo náà porúkọ ẹ̀ náà station wọ́n ti lọ síbẹ̀ wọ́n ti wó gbogbo ilé yẹn náà wọ́n ti wó palẹ̀ ó ṣeéṣe nǹkan ló ní ilé yẹn o ó ṣeéṣe kó lè jẹ́ pé nínú àwọn fọ́lọ́wà ẹ̀ ló ní ilé yẹn nínú àwọn fọ́lọ́wà ẹ̀ òun ló ní ilé yẹn
ó dẹ̀ sọ pé àwọn máa lo ilé yẹn fún iṣẹ́ ìranù iṣẹ́ àbùkù tó fẹ́ ṣe. Àwọn èèyàn náà dẹ̀ gbà fún ó ṣeéṣe kó lè jẹ́ pé orí chẹ́ǹjì kan níbi tó ti lọ ń ṣe ìranù bóyá orí chẹ́ǹjì kan tó gbé chẹ́ǹjì ẹ̀ pókè náà ẹ jẹ́ kí n fi chẹ́ǹjì kí n fi fún àwọn èèyàn yìí bóyá wọ́n máa gbé ilé yẹn wọ́n lè gbé fún mi wọ́n á gbé ilé yẹn fún un. Ọ̀dẹ̀ burúkú ibi tó ti ponú dé kó mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń bá fẹ́ ṣe bí ò bá tí ì múra gidi tó dẹ̀ jẹ́ pé ó jẹun sókè tó dẹ̀ jẹ́ pé nínú àwọn politician yìí wà nínú ohun kan tó ń ṣe yìí tí àwọn ọba náà pàápàá wà ń bẹ̀ tó ràn ẹ́ lọ́wọ́ tó rò wípé ìwọ nìkan pẹ̀lú ọ̀rọ̀ irọ́ tó máa ń sọ wípé ọlọ́run dìídì rán òun ni ọlọ́run rán wá láti wá gba ilẹ̀ Yorùbá fún wa. Báwo ni ọlọ́run ṣe rán ìwọ nìkan ṣoṣo? So ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ní ti pé ọlọ́run ò rán Sunday Igboho ṣá, ọlọ́run ò rán Professor Banji Akintoye, ìwọ onírànù animáṣàwìn yìí onídìí pẹ́pẹ́yẹ irú èyí báyìí ni wọ́n máa sọ wípé òkè o ìwọ ló fẹ́ gba ìlú Yorùbá fún wa. Mo fẹ́ fi ilé tó rẹ̀ jẹ́ wípé ọ̀dẹ̀ burúkú ọ̀dẹ̀ òpònú mi ò mọ̀ bó ṣe mo fẹ́ bú pàápàá mi ò mọ̀ ẹ má bínú o mo fẹ́ fi ilé yẹn mo fẹ́ fi hàn yín ẹ wo ilé náà wọ́n ti wó ilé yẹn báyìí wọ́n wó palẹ̀ iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn aláàjì ló wà ń bẹ̀ yẹn o aláàjì ló wà ń bẹ̀ tó lọ wo ilé tó ń wó palẹ̀ yìí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ilé tí wèrè ẹ fi ṣe station nìyẹn o ilé tí wèrè ẹ fi ṣe station nìyẹn wọ́n lọ gbé caterpillar tó ń wó gbogbo ẹ̀ dànù ni àbí o mọ̀ ẹ̀rí ilé yẹn ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n wó gbogbo ẹ̀ náà ń wó palẹ̀ wáyé tó máa wó palẹ̀ ṣẹ́rí ilé tí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan ẹ̀rí Amsterdam òun ló yí ilé yẹn ká yẹn òun ló ń wo gbogbo bó ṣe nǹkan ń lọ òun ló ń wò yẹn. Ohun tí mo fẹ́ fàyọ fún ẹ nínú ọ̀rọ̀ ni wípé àwọn àgbàlagbà máa ń pòwe kan fún wa ó ní ilé tí a bá fi ọ̀tẹ̀ fi kọ́ ó ní ìrì ló máa wó dànù. Ọ̀tẹ̀ ló fi ṣe nǹkan tó ń ṣe yìí ọ̀tẹ̀ ló fi ṣe kò ṣe nítorí wípé bóyá ó nífẹ̀ẹ́ Yorùbá bẹ́ẹ̀ nítorí pé tá a bá wá díẹ̀ ibi tó onítìrí ti jáde kì í ṣe Yorùbá. Màá sọ lójú everybody màá sọ lójú ohun gangan fúnra rẹ̀ tó bá jẹ́ pé onítìrí bá jẹ́ Yorùbá kó lè bá ti Yorùbá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò tọ́ mọ̀ sọ fún ẹ tí onítìrí bá jẹ́ Yorùbá kó lè bá ti Yorùbá kó lè bá jẹ́ bẹ́ẹ̀ òótọ́ ni mo sọ fún yín o tí wèrè bá jẹ́ Yorùbá kó lè bá ti Yorùbá kó lè bá jẹ́ bẹ́ẹ̀ láéláé kó lè bá jẹ́ bẹ́ẹ̀ àbí oyè bẹ́ẹ̀ yẹn sì nítorí pé ó bá ti àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé ó kú yìí ó bá ti wọ́n jẹ́ bámbám ni ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí lé yẹn ẹ ti rí. A máa gbé lé yẹn síbẹ̀ tí gbogbo ẹ̀ máa wò a máa gbé lé yẹn síbẹ̀ tí ìrẹ tó dẹ̀ jẹ́ wípé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ní ọwọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ òkàn bá láìfo ẹ̀ òun bá jẹ́ ni òtítọ́ ni mo sọ fún ẹ òun bá láìfo ẹ̀ òun bá jẹ́ ni àbíyé bẹ́ẹ̀ yẹn láìfo yẹn báyìí ó bá ti láìfo ẹlòmíì jẹ́ láwùráwù àwọn míì pàápàá báyìí tó dẹ̀ jẹ́ wípé Ọlọ́run mi ò mọ nǹkan tó lè jẹ́ pé mo lè sọ sí ọ̀rọ̀ yẹn àmọ́ àwọn èèyàn tó jẹ́ bíi fọ́lọ́wà wa tó dẹ̀ ń tẹ̀lé wa tó dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tí àwa ń sọ yìí o
kì í ṣe pé àyọsọ à ń sọ níta gbangba tí àwọn èèyàn tí ò báyìí tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àbẹ̀yẹ ń sìn àwọn tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé Madam Onítìrí Ọlọ́run mo ń sọ̀rọ̀ kan fún yín ẹ rò pé bóyá pé mò ń ṣeré ni tó bá rí pàápàá báyìí ó jẹ́ kán ṣe kí ni kán pàdánù kò jẹ́ kán dá dúró rárá àtọ̀ bìkọ́ni tó bá dá irú ènìyàn bẹ́ẹ̀ yẹn àpààyàn bẹ́ẹ̀ tó bá dá dúró ó ṣeéṣe tó lè jẹ́ pé ó lè escape ṣé ibi tó wà lónìí sí iṣẹ́ ẹ mọ̀ àdúgbò bíi tí Onítìrí wà ó mọ̀ àdúgbò tó ń gbé ta ló mọ̀ ọ́ bí ẹnikẹ́ni bá mọ̀ bí tó lè gbé Onítìrí ń gbé èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá fún ẹ ní 500,000 ẹni bá mọ̀ bí tó ń gbé tó sọ pé òkè o ibi báyìí ní Onítìrí ń gbé o Ọlọ́run màá fún ní 500,000 ni màá fún ìdí tó gbé màá fún ní 500,000 ni wípé ṣé rí ẹni tó ń wù irú àbàjẹ́ wọ̀nyí tí a bá ti dẹ́kun ẹ̀ àbí tẹ́ ẹ bá sọ fún pé ìwà tó ń wù yìí kò tọ́ náà á ṣe máa hùwà yẹn á ṣe máa hù lọ. now nísìn àwọn tó lè jẹ́ wípé Onítìrí fẹ́ pa ó ti pa nínú àwọn tó máa pa ó ti pa ó dẹ̀ dùn mí àwọn àgbàlagbà tó wà ní kìíní ẹ̀ pọ̀ àwọn sisi tó lè jẹ́ pé wà nú etí mò ń sọ yìí èèyàn kan sọ fún mi pé ń ṣe ló ṣẹ̀ṣẹ̀ fíríjì skul ni kò tí ì ríṣẹ́ pàápàá tí ò bá ríṣẹ́ ṣé Onítìrí ni ìwọ lè tẹ̀lé ni Onítìrí tẹ́ bá ń tẹ̀lé gbogbo ènìyàn ẹ gbọ́dọ̀ tẹ̀lé Onítìrí nítorí pé Onítìrí apààyàn ni Ọlọ́run apààyàn ni ó ti ti many people sí gbèsè ó ti sọ many people tó ti sọ́dọ̀ ní gbèsè mi ò lè parọ́ fún yín ó ti ti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sí gbèsè tó dẹ̀ jẹ́ pé ẹlòmíì pàápàá báyìí gbèsè yẹn bóyá ló máa san tán ní láìfù ẹ̀ bóyá ló máa san gbèsè yẹn tán ẹ wo àwọn ọmọ tó dẹ̀ jẹ́ pé ibi tó máa ń dàlẹ́ sí yẹn tó wà ń bẹ̀ tó ń ṣà ilẹ̀ màá tún fi bẹ̀rẹ̀ hàn yí o màá tún fi bẹ̀rẹ̀ hàn yín mọ́tò tó ń kólẹ̀ ni mo sọ fún yín o ìyà ń jẹ lómìn mi ò lè parọ́ fún yín ẹ wo ibi tó ti dàlẹ́ sí nìyẹn o lẹ́kọ̀ọ́ ibi tó ti dàlẹ́ sí nìyẹn o ẹ ti rí kí ni nǹkan táwọn ọmọ yẹn wá ń bẹ yẹn ọ ń ṣa nǹkan tó lè jẹ́ pé wọ́n máa rí ń bẹ̀ wọ́n á tún lọ tà á ohun kan tó bá rí ń bẹ̀ ẹ wo bó jẹ́ ń tẹ̀lé mọ́tò yẹn mọ́tò fẹ́ dalẹ̀ ẹni o ẹ wo bó jẹ́ ń tẹ̀lé bó jẹ́ mọ́tò yẹn rìvásì ń bẹ̀ pàápàá báyìí tí mọ́tò yẹn bá kọlù wọn àbí mọ́tò yẹn bá tẹ̀ lómìn tó bá tẹ̀ mọ́lẹ̀ báwo ni dírẹ́fà tó wà mọ́tò yẹn báwo ló ṣe máa mọ̀ báwo ni ó ṣe máa mọ̀ ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀rí ilẹ̀ yẹn bẹ̀ yẹn sìn ilẹ̀ tó dẹ̀ jẹ́ wípé mọ́tò òun lọ ń kó ní àdúgbò tó ń kó wá nìyẹn ṣẹ́dí báwo ni àwọn arábí yẹn tí wọn ò ní infection báwo ni wọn ò ní infection o ìlú ilẹ̀ tó lè jẹ́ kó wá yẹn tẹ́ ẹ̀ rí sí yẹn báyìí
oríṣiríṣi nǹkan ló máa wà nú ẹ o. Ìgbẹ́ máa wà ń bẹ̀, ìdọ̀tí lóríṣiríṣi máa wà ń bẹ̀. Mi ò lè parọ́ fún ẹ. Now ó dẹ̀ reverse láti da ilẹ̀ yẹn nù. Àwọn ọmọ mi ilẹ̀ tún wà ń bẹ̀. Ókè, ohun tí mo fẹ́ fàyọ fún ni tinú wípé àwọn tó ń tẹ̀lé tó ń ṣe wọ̀nyí a ò lè dá wọn lẹ́bi. Ṣé àwọn tó tẹ̀lé wọn ń sìn tó ń lọ síbi tí ó ti lọ tó ti lọ ní òun fẹ́ lọ gbàjọba, ṣé àwọn tó tẹ̀lé wọn ń sìn ṣé wọ́n ti wà láìfù báyìí? Àwọn tó tẹ̀lé wọn míì ò sí ní láìfù mọ́, míì ti kú, míì pàápàá báyìí ó ti tì mọ́lé. Ó dẹ̀ wá ń ṣọ́ ẹni tó lè jẹ́ wípé ó ń bá Madam Onítìrí ó máa ń bá rìn. Àwọn míì tó lè jẹ́ pé Madam Onítìrí ń tẹ̀lé míì ti para wọn, míì ti para wọn. Òótọ́ ni mo sọ fún yín, because ó mọ̀ wípé tí ọwọ́ bá tẹ ohun ìyá yẹn wọ́n á fi pírígidi ìyà fi jẹ wọ́n. Ọ̀gá tó dẹ̀ rán wọn níṣẹ́ ìgá ẹ̀ wà níbojì bí kan o. Ó ní nǹkan tí ọ̀gá yẹn ń ṣe níbojì tí ò dẹ̀ fẹ́ kúrò níbojì yẹn, ó dẹ̀ fẹ́ wà ń bẹ̀ forever. Ó dẹ̀ ń gba Yorùbá, ó gba ilẹ̀ Yorùbá fún yín. Ṣé ẹni tí ẹ rí ní face to face báwo lẹ mọ̀ pé ó fẹ́ gba nǹkan fún yín? Ẹni tí ẹ fojú nù wò ó tó dẹ̀ jẹ́ pé nínú íńtánẹ́ẹ̀tì ló ń bá yín sọ̀rọ̀, ẹni tí ẹ fojú rí tó dẹ̀ jẹ́ pé nínú fóònù ló fi bá yín sọ̀rọ̀, tó dẹ̀ sọ fún yín pé ẹ lọ bá mi gba ìlú. Ṣé o mọ̀ pé láìfù ilẹ̀ fi ń wéwu báyìí? Láìfù ilẹ̀ fi ń wéwu. Tí ẹ bá fi láìfù wéwu, irú ènìyàn bẹ́ẹ̀ tó bá sọ nǹkan fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ ló jẹ́ kẹ́kọ̀ọ́ fún wípé èmi ò ní stress. Ẹ sọ fún pé ẹ lè ṣe nítorí pé o ní ọmọ. Wáì tó o ní ọmọ ẹ̀yọ̀ kan kí ló tí ò ràn jáde? Ẹ bára yín sọ̀rọ̀. Wáì tó dẹ̀ jẹ́ wípé ọmọ tó ní kò lè sọ fún ọmọ ẹ̀ wípé ókè ọmọ mi lọ bá mi ṣe nǹkan báyìí tó rẹ̀ pé àwọn ọmọ ọlọ́mọ ló rán lọ síbẹ̀ wípé kán lọ pa á. Madam Onítìrí oníkàánú, Onítìrí Abíọ́lá oníkàánú, ìkàpọ̀nú ẹ lórí ọ̀rọ̀ tí mo sọ ń bí báyìí ní ọjọ́ sí. Mi ò mọ̀ pé Yorùbá mi ṣì wà tó ponú tó yìí. Mi ò mọ̀ pé Yorùbá mi wà tó tún gọ̀ tó yìí. Mi ò mọ̀ pé Yorùbá mi wà tó dẹ̀ jẹ́ pé kò ní knowledge tó yìí. Mo dẹ̀ ní gbàgbọ́ pé Yorùbá ó gbọ́n jù báyìí lọ. Èèyàn àmúgọ̀ bí tiẹ̀ ló ń kó káàkiri. Èèyàn àmúgọ̀ bí irú tiẹ̀ ló ń kó káàkiri. Kò lè kó ẹni tó dẹ̀ jẹ́ wípé ó ní ọgbọ́n kò lè gbé dání. Bó ṣe mo ní Madam Onítìrí yìí kò kàwé rárá àtọ́. Ṣó parí secondary school pàápàá ṣó parí ẹ̀? Èmi ò mọ̀ pé ìlú yẹn parí secondary school o. Mi ò mọ̀ pé yẹn jáde ní ìwé báwo ló ṣe pé pàápàá báyìí kò jáde ní ìwé kankan because English ẹ̀ náà pàápàá báyìí ń ṣe kò múnádóko. English ìtúrẹ̀ jẹ́ pé àwọn tó lọ sí oko láti lọ dá oko ló máa ń sọ. English ẹ̀ ò wúlò. Tó bá sọ pé òkè ó sọ pé ó fẹ́ gba ìlú, tó bá pè é pé kó wá sí meeting kó sọ English ò ló máa sọ. Ọ̀dẹ̀ burúkú tó fi pa kéèkì fi ba gbogbo ojú ẹ̀jẹ̀ yìí. Ọ̀dẹ̀ tó lè jẹ́ pé pa kéèkì òun ló fi ń gbéra. Ọ̀dẹ̀ tó lè jẹ́ pé pa kéèkì òun ló máa ń lò.
ṣé ìlú yẹn lẹ́yìn máa tẹ̀lé ni? ṣé ìlú yẹn lẹ́ máa pè ní èèyàn ni? ṣé ìlú yẹn lẹ́ máa rí wípé tẹ́ bá rí báyìí tẹ́ bá sọ pé inú òun dùn ẹ̀ẹ́dí ẹni tó fẹ́ gba ìlú fún yín, ìyà ò tí bẹ̀rẹ̀ sí ní jẹ yín, ìyà kò tí bẹ̀rẹ̀ sí ní jẹ yín. tí ìyà ẹ bá bẹ̀rẹ̀ sí ní jẹ yín, wàláhì ẹ máa ní ìgbẹ́ díẹ̀ lẹ̀ ẹ pè ní owó ni, nítorí pé ó ti gọ̀ jù. irú èyí tó lè jẹ́ pé kó lọ fi ṣe oògùn owó ni. Ọlọ́run tó mọ̀ sọ fún yín, nítorí pé irú bí mrs báwo ni pé onítìrí ọ̀dẹ̀ burúkú yẹn ó lè wá sọ fún irú ẹ̀yin báyìí wípé ẹ bọ́ ta kẹ́lọ́ bá àgbàlù. ń bọ̀ ló ń wà, ṣé òun ò lè bọ́ ta ni? ṣé òun ò lè sọ̀rọ̀? ṣé kò lè bọ́ ta kóun náà gbé àdá dání? àbí àdá tẹ́ ẹ̀ kó dání àbí ó ti tán ni? ṣé àdá tẹ́ ẹ̀ kó dání yẹn, ṣé àdá yóò ní nǹkankan láti ṣe mọ́? ọ̀dẹ̀ burúkú yẹn wàá rán yín jáde. ọ̀dẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wo mi ò lè mọ orúkọ tí màá pe obìnrin burúkú yẹn. ó wá ń ka nǹkan lórí online. Ọlọ́run ti sọ pé wọ́n ti gbà wọ́n dẹ̀ ti gbà á nìyẹn láti 2022 dé 2023 wọ 2024 òun lẹ ti ń ṣe. orí ẹ ti bàjẹ́, orí ẹ ti bàjẹ́, oníjàtìjàtì nìyẹn. ìyà ń jẹ àwọn míì lẹ́kọ̀ọ́ yẹn, ìyà tó wà lẹ́kọ̀ọ́ yẹn. ìyà tó jẹ àwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn kò ṣeé sọ. ó dẹ̀ máa wà níbi kan, madam onítìrí ìwọ máa wà níbi kan tó máa sọ fún àwọn èèyàn míì wípé ẹ máa lọ ẹ lọ gba ìlú. ń bò ní wọ́n wà, àwọn ọmọ tó bí ń bò ní wọ́n wà. Abíọ́lá ti kú tipẹ́, àwọn àlè tó ń gbé káàkiri ń bò ní wọ́n wà. àpọ̀dà burúkú yìí, dídìrín ọmọ mi ló máa ń pè yàn bẹ́ẹ̀, á ní dídìrín. dídìrín nìyẹn. bí ò bá ṣe dídìrín o ò lè gbé àwọn àgbàlagbà, àwọn arúgbó, àwọn tó dẹ̀ jẹ́ wípé jíjẹ àti mímu ó ṣòro fún wọn ni, tó tún lọ pa wọ́n dànù. Madam Onítìrí, Ọlọ́run á bí ẹ o, Ọlọ́run á bí ẹ o, ẹ gbà bẹ́ẹ̀. Ọlọ́run á bí ẹ o, ọba aláwùrà máa bí ẹ o, ọba olùdólódì àdúródé olùmọ̀ràn kan á bí ẹ. ẹ gbà nǹkan tí mo sọ fún yín. tẹ́lẹ̀ la máa ń tó èèyàn tí a máa ń sọ pé nǹkan tó ń ṣe ẹnikẹ́ni ò mọ̀, kì í ṣe àsìkò yìí mọ́. àsìkò mídíà la wà yìí, àsìkò mídíà òun la wà yìí. ẹni tí tó bá ń ṣe mọ̀ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ lómi ó mọ nǹkan tó ń ṣe. gbogbo nǹkan tó ń ṣe ni àwọn èèyàn mọ̀, gbogbo ọ̀nà tó ń gbà òun náà mọ̀. ẹgbẹ́ ọmọ yìí síta o, ọmọ tí wọ́n gangan fúnra rẹ̀ bí ẹgbẹ́ síta, ẹ̀ka aṣọ sí lọ́rùn, aṣọ àmì kó sí lọ́rùn, ẹ sọ fún pé ẹ bọ́ta ẹ lọ gba ìlú fún mi. ọ̀dẹ̀ burúkú, ẹ wá ń pa ẹni ẹlẹ́ni, ẹ ń pa àwọn bàbá oníbàbá òun pa wọ́n. àwọn inú pápá ọ̀dẹ̀ ó lọ gbé aṣọ funfun, wọ́n lọ ṣe ògùn síra. ṣé ní ògùn tó ń ṣe ní àkọ́kọ́ lọ́hùn, irú ògùn bẹ́ẹ̀ ò sí mọ́ o. ta ló lè bá jọba jà kó sọ síìdì? ẹ bá jọba jà kó sọ síìdì? kò sẹ́ni tó bá jọba jà tó sọ síìdì rí. ìyá máa jẹ́ jù ẹ tó wà ń bá ṣíláṣí lọ. ìyá máa jẹ́ burúkú burúkú
gbogbo nǹkan tó lè jẹ́ pé òun ṣe tó rò pé ohun tó dáa ló ń ṣe ẹ ní sùúrù kó àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. gbogbo àwọn ìdílé wọn yẹn ti báyìí míì lè níyàwó nínú wọn ìyàwó wọn máa sunkún ni míì pàápàá nínú wọn báyìí ó ní àfẹ́sọ́nà ni wọ́n ti pàdánù míì pàápàá báyìí ìyà kò mọ̀ pé ìhun máa jẹ̀rú ìyà bẹ́ẹ̀ yẹn á jẹ̀yà yẹn á tún jẹ̀wé ìyà. ìwọ dẹ̀ wà nínú òkùnkùn kan ìwọ wà nínú abúlé kan tó dẹ̀ sọ pé wọ́n ti lọ gba ilẹ̀ Yorùbá fún ẹ. èmi ò gbọ́rú ẹ̀ rí o. èmi ò gbọ́rú ẹ̀ rí. èèyàn játi. ó dẹ̀ wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun tó àwọn arábí yẹn àwọn arábí yẹn ò lè sọ̀rọ̀ wọn ò lẹ́nu ọ̀rọ̀ láti sọ. irú ọ̀rọ̀ tó ń sọ nígbà tí Abíọ́lá kú ni àti orin tó ń kọ ó máa ṣe ilẹ̀ ń jẹ́ ènìyàn àbí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ikú pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ikú pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó máa ṣe ilẹ̀ ń jẹ́ ènìyàn. gbogbo àwọn tó ti ṣe tó ti jà tó ti sọ̀rọ̀ lóríṣiríṣi ìwọ tó lè jẹ́ pé nísìnyí ló wá jáde nísìnyí tó lè jẹ́ pé ó sọ pé ó máa gbalẹ̀ Yorùbá fún wa ọ̀dẹ̀ burúkú òpònú pàápàá báyìí tó lè jẹ́ pé ó fi pọ̀ ọkọ mú ní pàápàá ọ̀dẹ̀ burúkú nìyẹn. ẹ wo bó ṣe lọ ba ilé onílé èlọ́bà jẹ́ ṣé ẹ máa fún wọn lówó sí báyìí kan fi tún ṣe ni. ṣé ẹ máa fún wọn lówó nísìnyí pé kán lọ tún lé yẹn ṣe ni. o ti dá ẹni ẹlẹ́ni o ti dá sí gbèsè. ẹni ẹlẹ́ni o ti dá wọn sí gbèsè. àwọn tó lè jẹ́ pé ebi máa pa ìdílé wọn ebi máa pa ìdílé wọn ń sìn. ìwọ́dẹ̀ wà tó sọ wípé o jẹ́ ènìyàn. oníjàtìjàtì nìyẹn. onírédèrèdè nìyẹn. gbé ọmọ jáde síta jẹ́ kí ìwọ náà bọ́ta pẹ̀lú ẹgbẹ́ ìbọn ẹ sọ fún un pé òkè àfẹ́lẹ́jọ̀rọ̀ gba ìlú yìí ni. àwọn olóòjẹ́bọ̀ yẹ pàápàá tó ràn jáde àwọn olóòjẹ́bọ̀ ìbọ̀ yẹ tó ràn wọn jáde ọ̀dẹ̀ burúkú yìí. mo rántí nígbà tá a bá wà ní mítìn tẹ́lẹ̀ lórí mídíà ó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ò ní bẹ̀rẹ̀ kò dẹ̀ kí dópin ó máa sọ títí dọjọ́ ọ̀la ni. a rò wípé èèyàn gidi láti rí tá a mọ̀ wípé ìkejì ajá idiot ni ẹlẹ́dẹ̀ pork gẹdẹmú àwọn tó ń pa yẹn ẹ̀tírà ìkọlọ̀ wá ìdílé wọn àwọn tó ń pa yẹn tíra ìkọlọ̀ wá fábìlì wọn bíkọ́ tí ò bá wá fábìlì wọn wo mo sọ fún ẹ ìtò ti kú nínú wọn ó máa nà ẹ́ torutoru ni ìjìyà ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ gba nǹkan tí mo sọ fún yín. oníjàtìjàtì ẹjọ́ àwọn èèyàn mi bó bá ti débi ẹjọ́ ẹ máa lọ sórí YouTube mi Baba Confirm International 1 ẹ lọ síbẹ̀ kẹ́ máa lọ subscribe. nǹkan tá a mú ṣe kì í ṣe nǹkan kékeré. àwa lọ gbé nǹkan fún ọdẹ òpònú burúkú dídìrín
ẹ wàá gbé nǹkan fún òní kó lọ bá yín ṣe wo ẹjọ́ inú ò tí ì bí mi dáadáa ẹ ríran wò ó dàbọ̀ dàn.